Koko níṣẹ́ Koko Zaria Wahala Tafa Sego ìjọ ti fojú kàn mí jọ rẹ máa ti yí padà lágbára Elédùmarè bó ṣe ń ṣe ni kó máa ṣe èèyàn kò ń pààrọ̀ ṣe èèyàn kò ń pààrọ̀ kà Koko Zaria ọmọ aráyè ò ní pààrọ̀ ẹ lágbára Elédùmarè gbogbo ẹni tó bá ń robí rẹ tó ń fi kú ẹrú ẹlọ kiri lágbára àwọn aláṣẹkù Koko Zaria lágbára ọba lọ ayé fún ọdá àtọfẹ bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ pẹ̀lú ọdún kan. Wàhálà àwọn ọmọ onímọ́tò NURTW lẹ́kọ̀ọ́ ìtì ìtànlẹ̀ o ọ̀rọ̀ yìí ṣì lágbára gan sí o nítorí pé bẹ́ẹ̀ náà ni wọ́n fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn tí wọ́n fohùn ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí àwọn tó ń bínú Tafa Sego àti Koko Zaria. Ẹ ní láti gbọ́ ohun tí arákùnrin yìí sọ o tí àwọn èèyàn gbàgbọ́ wípé MC Oluomo ló ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí o. Ṣé mọ̀ yìí pé àwọn àríyànjiyàn kan ti ń wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí pé ó yẹ ká fipò sílẹ̀ lákòókò a ò fi ipò sílẹ̀ lákòókò bó ṣe kan MC Oluomo àti àwọn ọmọlẹ́yìn Tafa Sego àti Sego fúnra rẹ̀. Kí ni arákùnrin yìí sọ? Àwọn nǹkan wo ló sọ tó fi ránṣẹ́ sí MC Oluomo gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe gbàgbọ́ pàápàá lórí ọ̀rọ̀ Koko Zaria àti Tafa Sego. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Kí ni wàhálà tí wọ́n bá MC Oluomo fà lọ́wọ́lọ́wọ́ báyìí? Ẹ jẹ́ á gbóhùn, ẹ jẹ́ á gbọ́ àwọn ohùn líle tí arákùnrin yìí fi ránṣẹ́. Ìgbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n Istijabah máa ṣe gbára lé wọn ò dáa. Adio máa ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n máa ṣe gbẹ́kẹ̀lé wọn ò dáa. National Union Road Transport Workers Adio unbeatable àsìkò ẹni a lè sọ 2030 a lè sọ 32 ṣùgbọ́n ètò abẹ́ yìí authentic chairman gbogbo ayé ló fẹ́ kòtò rẹ̀ yegede rẹ̀ o Adio ọmọ aráyé lè o wọ́n gbẹ́ kòtò sílẹ̀ wọ́n gbẹ́ nílé lórí wọ́n ní kó wá sùn lé ìrọ̀lọ́ fi pa bíbẹ́ bẹ́ẹ̀ bá jòkúta omi ní òfiṣu ìpọ̀nrí ọjọ́ gbọ́dọ̀ bẹ́kù ní bù àjàgùdàlẹ̀ kì í ṣe wọn ló dùn àwọn ayé ló wà lẹ́yìn ẹ kì í ṣe ìwọ fi ọkàn balẹ̀ ní agbára egbò ẹ̀ṣẹ̀pọ̀ ọ̀rùn mímì kan ò ní mí ẹ gbogbo tí Lagos mo kí yí o Fẹ́mi Jepron tọ́ba láṣẹ bàbá àgbàlagbà Sulu authority èèyàn ti bẹ́ta lọ́rùn mọ́lẹ̀ ẹ̀yàn kan orídìí olókun authority ọmọ aráyè ò ní rídìí ẹ̀ mú rí pẹpẹ òkè lójó dàgbà síkùn inú làgọ́wà nínú oko ẹyẹ gbé mú rí pẹpẹ ajagungbadé ẹlẹ́ẹ̀kejì I know you, you know me Koko Zaria má dáhùn lóhùn wọ́n ti gé mi létí lọ ìkọ̀kọ̀ níṣẹ́ Koko Zaria Wahala Tafa Sego ìjọ ti fojú kàn mí jọ rẹ máa ti yí padà lágbára Elédùmarè bó ṣe ń ṣe ni kó máa ṣe èèyàn kò ń pààrọ̀ ṣe èèyàn kò ń pààrọ̀ kà Koko Zaria ọmọ aráyè ò ní pààrọ̀ ẹ lágbára Elédùmarè. Ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ àràgó kì í ṣe kékeré o kódà kì í ṣe ṣeréṣeré. Koko Zaria lágbára ọba lọ ayé fún ọdá àtọfẹ bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ pẹ̀lú ọdún kan. Adio kòtò rẹ̀ yegede rẹ̀ o ọmọ aráyé lè o wọ́n gbẹ́ kòtò sílẹ̀ wọ́n gbẹ́ nílé lórí wọ́n ní kó wá sùn lé Adio irọ́ lọ fi pa pípẹ́pẹ́ yẹ bá jòkúta omi andros bàbá àgbàlagbà anábẹ́ nítorí God bless you all gbogbo tí mi lọ́wọ́ gbogbo mo kí o ọ̀rọ̀ Sego ègún tàbí kájá lọ́rùn mi ò ìkọ́kọ́ dọ́lọ́ ṣe o mú rí ẹlẹ́mú rẹ̀ àbúrò mi alárùn àgbà ní France ó dọ̀wọ́ ẹ̀ tó bá lọ́dọ̀ ọ̀rùn mi làbá gbọ́ mu rẹ̀ gún ó bàjẹ́ tì àkànbí ọmọ ìjọgbọ́n ọlá ọmọ agbára yọ̀ bí Elédùmarè ikú kì í pẹ̀tà lójú ràn ikú ò ní pa ẹ́ tọmọtọmọ. ẹ̀yin èèyàn wa òun nìyẹn o kí lè ròyìn lórí gbogbo rògbòdìyàn NURTW kí lè ròyìn lórí ohun tí arákùnrin yìí sọ pàápàá nípa Tafa Sego
àti bó ṣe kan MC Oluomo. Ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.